lára àwọn vegetables tí a máa ń sè òun ni ìgbá wà. Kò ń ṣe ugu, kò ń ṣe spinach, kò ń ṣe àwọn ẹ̀fọ́ nìkan ló máa ń sè torí pé wọ́n jẹ́ àwọn healthy vegetables. Twist tí Alase Nimi fẹ́ kọ́ yín lénìí òun ni Igba garden egg stew. Bẹ́ẹ̀ ni ẹ ti máa rí oríṣiríṣi, I'm very sure of that, ẹ ti máa rí oríṣiríṣi online and all that, but àwọn bí a ṣe bá lọ́wọ́ àwọn ìyá wa pé ọbẹ̀ ìgbá ata dídín ìgbá òun lèmi Alase Nimi tí mo mú wá fún yín lénìí. Báwo la ṣe ń ṣe, kí làwọn èròjà mi ò pọ̀ rárá, òun rèé. Garden egg, tẹ́ bá rí pé garden egg oríṣi méjì ló wà níbí báyìí, bẹ́ẹ̀ ni green àti white, torí green yẹn ó máa ń fẹ́ dàbí pé nígbà mi ó máa ń fẹ́ ní kíkorò díẹ̀díẹ̀ nínú, then white yẹn á kọ́ wọ́n á blend mọ́nú ara wọn, ó máa dàbí ìgbà tẹ́ pé bitter leaf tẹ́ fọ́ kò ní korò jù, kò ní dùn jù, bẹ́ẹ̀ ni. So garden egg a kò ti pè ní pé garden egg garden egg sauce ni a fẹ́ sè, so that is it. Epo rèé, a kì í lo òróró fi ṣe garden egg sauce at all. Epo rèé, then ẹja kíká lélẹ̀. Ẹja kíká ìtẹ́ bá rí ẹ máa rójú ẹ̀ báyìí, ó wà nínú freezer mi ni, so mo ti gbé jáde, ó ti defrost, so that's why you can see it like this. Ẹja kíká ni. Then ata pepper mix wa tó wà níbí báyìí kò ń ṣe pepper mix kìíní, just rodo àti tomato díẹ̀, because èmi máa ń like garden egg sauce mi kó máa ta yẹ̀rìyẹ̀rì tèmídẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà ó máa ń like kó máa kọ́ wọ́rin pẹ̀lú àlùbọ́sà, adùn ọbẹ̀ àti ìsebẹ̀. Ẹ máa rí odó, mi ò gúnyán o, bẹ́ẹ̀ ni odó ń gúnyán kọ́ lélẹ̀, odó ń gún garden egg ní èlé, so ẹ máa rí àrà tí máa fi dá ní bye. So nísìnyí first thing tí máa kọ́kọ́ ṣe ni pé mo ti fọ garden egg mi, tẹ́ bá rà rẹ̀ ó mọ́ tónítóní, mo ti fọ. So first thing first tí máa kọ́kọ́ ṣe ni pé a fẹ́ bọ garden egg yìí ni, so a máa gé sí in bits báyìí. Ṣóyé bọ̀ yìí tẹ́ bá ti rí pé ó ti dúdú náà ẹ lè rọra gé kúrò kó má lọ fún yín ní bí eléyìí sìn báyìí. Mi ní kẹ́ ha kíní yìí o, no, ẹ má ha àwọn seed yẹn o, ṣó ti yé. So ṣé ti rí báyé máa gé nìyẹn. Àwa ṣe kí ni àábọ̀. Garden egg raw kò ń ṣe nǹkan tó le láti slice, ṣó yé wa báyìí. And it's a very good fiber. Fún ẹ̀yin tẹ́ bá ń ṣe weight loss, it's a very good fiber. So garden egg is a very good fiber fún ẹ̀yin tẹ́ bá ń ṣe weight loss. Ẹ má yẹ kátà yẹn overshadow because it's garden egg sauce, of course. So kí nǹkan kan má overcrowd there. Àwọn míì máa ń go as far as putting irú sí bọ̀ kò ń ṣe ataru, ata garden egg ní ata Ìgbá ni, so ẹ má jẹ́ kí nǹkan kan míì kó wá máa ṣe kíní. It's just a plain and a very simple stew to prepare. Ẹ ṣáà ti rí mo yẹn gé ní báyìí. Màá wá, mo ti fọ̀ dáadáa. Ẹ make sure pé ẹ fọ̀ àwọn garden egg yín tẹ́ bá ti rà á lọ́jà. Ṣé ti rí? Mo ti fọ̀ dáadáa. Wọ́n bá ata tí mo fẹ́ dín ní, so mi fẹ́ kí ó tún over pọ̀ jù. So ẹ jẹ́ kí n gé díẹ̀ sí. So ní báyìí nǹkan tí mo fẹ́ ó ti wà okay báyìí. Màá wá bu omi sí. Ṣé ti rí tí bó ṣe bu omi sí bẹ́ẹ̀ yẹn? Kí ni next thing twist tí mo fẹ́ ṣe nìyí? Ẹ try láti sauce garden egg yìí. Ẹ fi ìsebẹ̀ sí òun ni. Díẹ̀ ni o, ẹ má yẹ kó já o. Ẹ wá rọra fi adùn ọbẹ̀ ní ráńpẹ́ náà kẹ́ rọra fi sí. It's going to take it to another level. Kẹ́ wá fi àlùbọ́sà náà kẹ́ ṣe kíni kẹ́ fi rọra bọ̀. Ẹ jẹ́ ká fún ní like some minutes, kò ń pẹ́ rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká fún ní like some minutes, so á padà wọ̀. White sí garden egg wa ń bọ̀. Ẹ jẹ́ ká máa kọ́ ìyàwó amọ́ṣẹ́ ká move sí ìpínlẹ̀
process stew ẹ̀ ṣó ti yé yín kó tó kan òun sharp sharp. Bí yẹn ṣe ń bọ̀ lọ ẹ jẹ́ ká wá gbé epo wa ṣe ti rí. Oh wow, ata garden egg sauce yìí ó máa ń dùn tẹ́ bá fi jẹ whether white rice, iṣu àbí what's it called, àbí unripe plantain àbí potato. So it pass any kini, it can pass for any kind of meal tẹ́ bá fẹ́ fi jẹ. So it's a very good it's very good stew. Ẹ rọra fi epo yẹn lẹ́bẹ̀ yẹn ẹ jẹ́ kí epo yẹn kó gbá ní fẹ́rẹ́fẹ́. Tepo yín ò bá dá ẹ fún ní longer time láti lè gbá dáadáa kó má máa ra yín lẹ́nu. Bọ̀ epo mi dá ẹ jẹ́ kí n rọra fi lẹ̀ báyìí tó bá ti rọra bleach díẹ̀ a máa ṣe next thing. So nísìnyí tí epo wa ti gbá lóní fẹ́rẹ́fẹ́ bí mo sọ fún yín, tepo yín bá ń ráyàn lẹ́nu ẹ jẹ́ kó take longer kó gbá díẹ̀ sí o. Bọ̀ epo tèmi yóò dá kó dẹ̀ ráyàn lẹ́nu. So ẹ ti rí mo da gbogbo àlùbọ́sà mi tí mo dá ẹ̀ sí mo dá sí. So ẹ filẹ̀ ẹ jẹ́ kó ṣe kíni kó saute kó marry ara wọn dáadáa. Ẹ mọ̀ pé máa ń sọ tí àlùbọ́sà bá tún ró sí oúnjẹ it gives it another flavour, another taste entirely. Ó máa ń dùn yàtọ̀. But ẹ̀yin tẹ́ bá ní pé ẹ like àlùbọ́sà, I used to be in that shoes. Me like máa rí àlùbọ́sà rárá nínú oúnjẹ mi. Ó máa jẹ́ kó oúnjẹ sú mi. Please endeavour to blend it. Ẹ lọ wo ní channel mi mo ti kọ́ yín bó ṣe ń preserve onions in a very good way so that kò ní máa miss nínú oúnjẹ yín. Onion is a very 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 good ingredient láti máa fi sí oúnjẹ. Ṣó ti yé yín. So endeavour láti, whether you like to see it on your meal or not, try láti lọ kẹ́ tọ́jú ẹ̀. Ẹ lọ sínú channel mi ẹ máa rí ńbẹ̀ mo ti ṣe bẹ́ẹ̀. Now tí mo ti wà so sure pé òun àti epo yìí wọ́n ti marry ara wọn ọjà, ẹ jẹ́ kí n wá da panla mi which is ẹja kíká mi yẹn kí n dà sí báyìí. Mo fẹ́ rọra dín ní díẹ̀díẹ̀, máa dín máa múrọ̀ dáadáa. Mo yẹ sọ fún yín èmi mo máa like máa fi garden egg sauce mi yìí kí máa fi jẹ iṣu majorly. Kò sí nǹkan tẹ́ lè fi jẹ o, very yummy. So ẹ jẹ́ kílé náà kó rọra dín kó add flavour ẹ̀ sí. Ẹja kíká yìí ó ní taste kan tẹ́ pé you can't resist it. Just try it. Ẹ lọ sí local market ní kẹ́ni ẹ fẹ́ ra ẹja kíká, ṣé hake àbí hake fish bí nǹkan ló ń pè, ẹ béèrè ńbẹ̀ wọ́n máa júwe fún yẹn rà. Nísìnyí ẹja yẹn ti dín tó bí mo ṣe fẹ́. Ẹ mindful ẹja yìí máa ń ta gan o. So máa wá da ata mi sí, rodo àti tomato tí mo blend. Ẹ rí pé roughly chopped ni. Ẹ jẹ́ kó ṣe kí ni kó sẹ́ńgẹ̀ mẹ́ǹgẹ̀ mọ́ra wọn kó má rí ara wọn gẹ̀gẹ̀gẹ̀ kó sẹ́ńgẹ̀ ẹ wojú ọbẹ̀ ẹ mú yán ẹ wojú. Iṣu ni majority máa fi ń jẹ ata yìí àmọ́ kò sí nǹkan tẹ́ lè fi jẹ. So máa wá add ẹmu ká ti fi seasoning àti ìyẹn adùn ọbẹ̀ àti Isebe àti fi ń bọ garden egg. So ẹ má yẹ kó já o. You don't want to over salt or over season your stew. So ẹ jẹ́ kó rọra máa ṣe kíni kó máa ṣe sẹ̀gẹ́ngbẹ̀gẹ̀ kó òun tún ṣe kíni kó sẹ́ńgẹ̀ mẹ́ǹgẹ̀ kó máa dín mọ́ra wọn lọ. So a máa wá move sí uncle garden egg. Ìgbà wa ti rọ̀ ẹ ti rójú ẹ tẹ́ bá ti rójú pé yes ìgbà ti ẹ̀rí green gan ti yàtọ̀ sí white yẹn gan white mọ́. So ó ti rọ̀ ẹ ti rí ṣíbí gan ordinary ṣíbí gan ó máa fọ́. So that's it. Ìgbà òkè ń sọ fún yín pé kò ń pẹ́ bẹ́ẹ̀ yẹn. So kẹ́ wá kó sí inú ọmọ odó yín kékeré. Ẹ lọ ìbílẹ̀ ẹ ṣe báwọn ìyá wa ṣe máa ń ṣe. So ẹ ti rí ẹ mú ìran ṣe kò nira rárá
Or mate sweet lọ́wọ́ àwọn tó mọ yán gún dáadáa. Just like this. Don't worry. It's a good fiber. Kò láṣàdànù nínú ẹ̀ rárá. So ẹ ti rí báyìí pé mo ti gún ìgbà wàrì, ìgbá, iyọ̀, ìsebẹ̀, ìgbá, ìsebẹ̀, adùn bẹ̀ kínkínní àti àlùbọ́sà àwọn ni mo gún pọ̀ yìí o. Lẹ́yìn tá ti ṣe kíni, lẹ́yìn tá ti bọ̀ ọ́. Àwọn míì máa ń go as far as putting pọ̀nmọ́, protein tó bá wù yín lẹ lè fi jẹ, ẹja tó wù mí. I want you to keep it simple. Yeah. Ẹ má yẹ kó kúná tán bẹ́yẹn so that ẹ bá ń gbé ẹ máa gbé ìgbà mọ́ṣú ẹ mọ̀ imagine that this is looking so sweet. So now you now give it a very good stir. This is the best method of how to cook your garden egg sauce. Anywhere, anytime. Please follow it. Try that, recreate it. It's so yummy. Ẹ kàn ṣe kíni, ẹ filẹ̀, ẹ taste ẹ. Tẹ́ bá rí pé ó ṣì need iyọ̀, ẹ add more. Tẹ́ bá rí pé ó need seasoning, ẹ add more. Ṣó ti yé yín, but please endeavor not to use spices. Curry, gbogbo time and no. Keep it so simple and plain like this. Ó máa ń wà very very healthy and very very tasty. Ẹ rí pé mo emphasize, so copy it like that. Copy and paste what I taught you. That's how to achieve your garden egg sauce. Ire o, ẹ jẹ́ ká ríra ní ọjọ́ mi, ọjọ́ ayọ̀. Bye.